lẹ́ni sáìtì la wà àwọn sáìtì lẹ́ni ní Friday sáìtì la wà tá a fẹ́ bọ́ sórí program tá a fẹ́ bọ́ sórí ètò máa bá mi ká máa lọ. Ìtí ọ ní ẹni tí ò bá bá tàn á bá àròbá sì ni bá bá ìtàn ni kò jẹ́ kó wá yà yín lẹ́nu pé àfa Tógo ló wà nídìí òwe Yorùbá àti ìtumọ̀ Ọlọ́run ló fi rán mi ẹ sáà máa bá mi ká lọ. Mo fẹ́ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá mọ̀ káàkiri àgbáńlá ayé ẹ má gbàgbé àṣà ká má gbàgbé àṣà wa mo sọ bẹ́ẹ̀ fún yín. Ṣùgbọ́n lẹ́nì ọ̀rọ̀ kékeré kan báyìí la mú wá ta fẹ́ sọ fún yín. Tó bá ti di ọjọ́ Sunday 28th of July 2024 ẹ pàdé mi ntí máa mú wá ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó ti di òwe òun ni mo fẹ́ mú wá fún yín. Ó dà kí n mú kókó ẹ̀ wá kẹ́ ẹ dì mú ná tó bá ti di ìjọ yẹn kẹ́ ẹ wá pàdé mi. Yorùbá bọ̀ wọ́n á máa sọ pé ikú tó pa aládìyẹ kò tún gbọ́dọ̀ pa eléwúrẹ́ ẹ dì mú bẹ́ẹ̀ yẹn tó bá ẹ pàdé mi jọ́ Sunday bí iṣu ṣe kú bí ọbẹ̀ ṣe bẹ́ẹ̀ máa tú pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ níjọ́ Sunday on the 28th Ọlọ́run ṣọ́wájú gbà yẹn lọ. Ṣùgbọ́n ká tó máa lọ ìtí amúwálé ní torí pé sẹ́ẹ̀tì la wà gbogbo ẹ ti ń rí ẹ ti rí pé sẹ́ẹ̀tì la wà lẹ́nìí so wọ́n ń ṣiṣẹ́ sẹ́ẹ̀tì lọ́wọ́ àyọjú sí wọn àní ká lọ sórí ètò ká tó máa lọlé. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ìbéèrè kì í dìjà àfi tí ìdáhùn bá tán lẹ́nu ẹ gbọ́rọ̀ bóyá kí n sọ lẹ́ẹ̀kan sí ìbéèrè kì í dìjà àyàfi tí ìdáhùn bá ṣe kí ni tó bá tán lẹ́nu bó ṣe wù kí ìbéèrè yẹn le tó kò gbọ́dọ̀ dìjà àfi tí ìdáhùn bá tán lẹ́nu. Yé kí n mú àpẹẹrẹ kan wá ṣé ó yàwèrè ni mi ìyàwèrè o yẹn ò mú jàjà ní rárá ṣùgbọ́n ṣé ó yàwèrè ni àwòrán òpè ni ó ṣe máa sọ bẹ́ẹ̀ fún mi ó ti dìjà nìyẹn ó ti fi nǹkan mi rọ́pò ìdáhùn nìyẹn. níbo lẹ ń lọ ìgboro ni níbo lẹ ń lọ ọjà ni mò ń lọ o mò ń lọ sódò ẹran ni o mò ń lọ sí ibiṣẹ́ ni o túkùr kò fàjà rárá ṣùgbọ́n kí ni ilé tó fẹ́ máa bí mi léèrè pé níbo lọ ìgboro ni mò ń lọ ẹ ti sọ ọ́ dìjà mọ́ lọ́wọ́ nìyẹn tí ó ti yé nísìn ta ló wà ń bẹ o àfa Tógo ni wà ní kí là ní ṣé mọ̀ pé ó ti dìjà bẹ́ẹ̀ àbí kí ni nǹkan tẹ̀ ń jẹ ojú ń dùn ẹ̀ ní ṣé wọ́n ò rí tí mò ń jẹ ni àmàlà ni mò ń jẹ o túkùr kò mú jà wà rárá ẹ̀bà ni mò ń jẹ o ìrẹsì ni mò ń jẹ o nǹkan báyìí ni mò ń jẹ o ó ti parí ojú ń dùn ẹ̀ ní ojú ẹ̀fọ́ ni ṣé ò rí pé àmàlà ni mò ń jẹ ni gbà ẹ̀ ni ó ti dìjà ni Yorùbá máa ń sọ pé ìbéèrè kì í dìjà àyàfi tí ìdáhùn bá tán lẹ́nu. Ó yé àbí kò yé? Understand?